àwọn ọmọ bíbí ìlú Ifon, Ilobu àti Erin Osun lọ́kùnrin àti lóbìnrin tí wọ́n ṣe ìrìn àjò hajj ọdún 2025 rin ìrìn àlàáfíà sí ìlú wọn mẹ́tẹ̀ẹ̀ta Ifon, Ilobu àti Erin Osun ní ọjọ́ 29 oṣù kẹfà ọdún 2025 ní ìrìn àjò àwọn alálàájì àti alálàájà tí ó jẹ́ ọmọ bíbí Ifon, Ilobu àti Erin Osun wáyé sí ìlú wọn mẹ́tẹ̀ẹ̀ta. ìrìn àjò náà ló bẹ̀rẹ̀ láti ibùdókọ̀ kan tí ó wà ní ìlú Ifon, Osun tí a mọ̀ sí Obada Garage sí ààfin àrẹ̀mọ Bàtálá ọba His Royal Majesty Peter Olúwọlé Ìpàdéọlá Ìlúfẹ́milóyè Akínyòyè kẹta. lẹ́yìn tí ọba Ìpàdéọlá kí àwọn Alhaji àti Alhaja náà káàbọ̀ sí ìlú Ifon ni wọ́n kí wọn kú oríire ìrìn àjò sí ìlú Mẹ́kà tí wọ́n sì gbà ládùúrà wípé Ọlọ́run kò ní dùn wọ́n ní ládàá ìrìn àjò wọn sí ìlú Mẹ́kà. àwọn Alhaji àti Alhaja ṣe àkànṣe àdúrà fún ìlú Ifon, Ilobu àti Erin Osun níwájú bàbá wa kábíyèsí ọba Olúfọ̀n ti ìlú Ifon, Osun. nílọ́pọ̀ ìlọ́pọ̀ ẹ̀mí tó nù wá ọlọ́wọ́ foríjì wọ́n dúkìá tó ṣòfò ọlọ́wọ́ dá padà olórí fún gbogbo kálukú wọ́n láàánú rẹ̀ wọ́n lágbára rẹ̀ ìdíláṣù láwàá sí polówó ọlọ́ọ̀pá polówó ọlọ́ọ̀pá polówó ọlọ́ọ̀pá polówó ọlọ́ọ̀pá polówó ọlọ́ọ̀pá polówó ọlọ́ọ̀pá Allahu samad Allahu samad lam yalid wa lam yulad lam yalid wa lam yulad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad wa lam yakul lahu kufuwan ahad wa lam yakul lahu kufuwan ahad. àwọn Alhaji àti Alhaja náà wá pàrọwà fún gbogbo ọmọ bíbí ìlú Ifon lórúkọ bàbá wa kábíyèsí Olúfọ̀n ti ilẹ̀ Ifon wípé kí wọ́n fi òpin sí aáwọ̀ tó wà ní àárín ìlú mẹ́tẹ̀ẹ̀ta. nígbàtí kábíyèsí Olúfọ̀n fèsì sí ọ̀rọ̀ wọn, wọ́n ní ọpẹ́ ni fún Ọlọ́run wípé àlàáfíà ti jọba láàrin ìlú mẹ́tẹ̀ẹ̀ta. wọ́n wá rọ gbogbo ọ̀dọ́ ìlú mẹ́tẹ̀ẹ̀ta náà kí wọ́n ṣe wí agbẹjẹmọ́wọ́ àti wípé tí a bá rí ibi tí wàhálà ti fẹ́ máa ṣẹlẹ̀ ká tètè tọ́ka sí i kí àwọn agbófinró lè ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ. wọn kò ṣàlàyé wípé ìrẹ́pọ̀ wà láàrin ìlú mẹ́tẹ̀ẹ̀ta tẹ́lẹ̀ ṣùgbọ́n èṣù ló wọlé láàrin ìlú mẹ́tẹ̀ẹ̀ta tí ọba Tàálà sì ti bá wa bẹ́sù wí. wọ́n wá rọ àwọn ènìyàn ìlú mẹ́tẹ̀ẹ̀ta kí wọ́n gba àlàáfíà láàyè àti pé kí á ní ìtẹ́lọ́rùn pẹ̀lú ohun tí Ọlọ́run bá ṣe fún kó wá wa kí á sì máa lẹ́nu ọpẹ́. tí ó sì fẹ́ jẹ́ ìtẹ́wọ́gbà òun náà gbọ́dọ̀ ní ẹ̀mí òótọ́ àti ẹ̀mí ìsìn. òní jẹ́ ẹni tí ń ṣe báyìí ànúgbà náà yóò ra ànúgbà. mo ti sọ láìmọye ìgbà wòlé kan bẹ ní Ìbàdàn máa ń yàgbé ara yóò tó ara yóò mọ wa tọ́ lẹ́nu. sọ àwọn èèyàn máa ń lẹ̀ lóko kó wájú ṣọ́ọ̀bù wọn ní rárá ó ṣàjókòó síbẹ̀. mo wá fẹ́ tí mo wá lọ ó ní kí n súnmọ́ bẹ́ẹ̀ ní irun kí ní irun ó sà ní sùn. mo wá súnmọ́ mo wá gbọ́dọ̀ sọ pé Ọlọ́run àlá ó mọ̀ ṣe ó mọ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run títí wá ń lò yìí yóò wá lò yìí délẹ̀. ọba àrà lọ́lọ́run wa sọ kí ẹ̀ mọ́ sọ pé ẹnìkan ò lè bá òun sọ̀rọ̀. ìrìn àjò náà ló tẹ̀síwájú sí ìlú Ilobu lọ́dọ̀ bàbá wa kábíyèsí ọba Asiru Ọlátóyè Ọláníyàn. kábíyèsí Olóbù ti ilẹ̀ Ilobu náà gba àlejò àwọn Alhaji àti Alhaja náà pẹ̀lú tìdùnnú. bí wọ́n ti ṣe ní ìlú Ifon náà ni wọ́n ṣe ní ìlú Ilobu. wọ́n ṣe àkànṣe àdúrà. kábíyèsí ọba Olóbù fi ẹ̀mí ìmoore hàn fún ìgbésẹ̀ tí wọ́n gbé. wọ́n sì rọ àwọn Alhaji àti Alhaja náà kí wọ́n túbọ̀ máa tan ìyìn rere àlàáfíà náà káàkiri ìlú mẹ́tẹ̀ẹ̀ta. àbílẹ̀ mo fẹ́ kọ́ ẹjẹ́ àtijọ́ gbà fọlọ́hún ká máa dààmú ara wa ó tóbi
pọ̀ lọ́wọ́ ọlọ́run ṣùgbọ́n ẹ bá bẹ ọlọ́run gbogbo àwa Ìlóbù Ifon Erin ká sì sùúrù fọlọ́run ọlọ́run ọba yóò sì fọ̀nà wọn gbà láàrin kúkú ìyàwó ìdààmú ayé kò ní dé bá wa ọlọ́rọ̀ lọ́lọ́run ó sì gbogbo wa láàrin tọrọ jẹ o. ìrìnàjò sì tẹ̀síwájú sí ìlú Ẹ̀rìn Ọ̀ṣun bí inú ti rí ni òbí yàn ní ọ̀rọ̀ ọ̀hún jẹ́ ohun tí wọ́n bá pàdé lọ́dọ̀ kábíyèsí ẹlẹ́rìn ọba Yusuf Ọmọlóye kò yàtọ̀ sí ti àwọn ọba ìṣáájú. 47 tí mo wo lórí oyè ni tó jẹ́ pé kò sí Olóbù Olúfọ́n àti èmi a máa jọ àbújọ mọ́ra aṣọ kan náà ni ọlọ́run dóòdè kò sẹ́ni tó dòdè sí ọlọ́run sì gbà ló ti bá parẹ́ kò ní tẹ̀lé máa dájú ọlọ́run sì. eléyìí ló mú kí àwọn àjọ náà kí orin ọpẹ́ bọ ẹnu. àwọn Alhaji àti Alhaja náà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé iṣẹ́ tí àwọn ti bẹ̀rẹ̀ láti ilẹ̀ Saudi pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn orí adé àti àwọn ènìyàn mìíràn ni ó yọrí sí rere. Wọ́n dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ọba ọlọ́rọ̀rúwọ̀ ti ìlú ọ̀rọ̀rúwọ̀ kábíyèsí alábèrè akire ilé alájùẹ̀. Wọ́n kò ṣàdúpẹ́ lọ́wọ́ Honorable Rasheed Asendo Amir Hajj Alhaji Dr. Maruf Isola àti àwọn ènìyàn míì tí ó fún wọn ní ìmọ̀ràn lóríṣiríṣi. Wọ́n wá dúpẹ́ wípé Ifon Ilobu àti Ẹ̀rìn Ọ̀ṣun kó ohun tí ó lé ní ìlàjì nínú gbogbo àwọn tí ó ṣe ìrìn àjò hajj ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní ọdún 2025. Àrísíkọ́lá Elias ló ń jábọ̀ ìròyìn láti ìkànnì Excellent Media TV.